Go. Thank you. Got it. No, you do what you want. I want to don't jump. Hey, volley. Volley, Joe. So much. Volley. Tolu ló máa fẹsẹ̀ gba kámẹ́rà yẹn. Thank you. So, but Tunde, so you better again. Yeah, hello bẹ́ẹ̀. Kò sọ́nà lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ o. Kò sọ́nà lẹ́gbẹ̀ẹ́ méjèèjì o. Orí kámẹ́rà ní kọlọ̀ náà wà o. Kò sọ́nà lẹ́gbẹ̀ẹ́ yòókè má jẹ́. Oya. Mo bọ̀ jọ, mo bọ̀. So ọ̀nà olùbẹ̀ ní kẹ́ bá wa. Kí ló dé ìṣìbá ṣe láì? Mo fẹ́ wí Tolu ṣe máa fẹsẹ̀. Mo fẹ́ wí Tolu ṣe máa fẹsẹ̀ fọwọ́ kámẹ́rà. Hello. Ẹ mọ bí tí kẹ́ ti mú. Ẹ wo gí ọkàn ẹ̀. Igi tí Tunde fẹ́ dé yẹn. Sí left yẹn. Oya. Ẹ bọ́ sínú ẹ bá bẹ̀ ẹ yọ. So ẹ̀yẹn lọ́pàá yẹn má tẹ̀lé wọn instantly o. Wọ́n ṣe gbé báyìí. Ṣé o Wọ́n tẹ̀lé ti wa wá ní? jáde. Hello. Àríyé lójú ọ̀nà. Kí ló wá ń yà? Now. Ta ló ní kó bá wọn yà? Ta ló mú ẹ̀rí tó gbé fún ilẹ̀ lọ́wọ́? Èló ń tọ̀ òun náà. Kò gàn mú fóònù kò yá. Àbí? Kò jẹ̀bi. No, wọ́n máa mọra rí náà. Bóyá ilé ìwé para wa ni. Ọmọ kan tó ṣe jẹ́ ká ṣe prank. Jẹ́ ká ṣe prank rẹ̀ ni máa gbọ́ jẹ́ ká ṣe Òótọ́ ni prank. talẹ́ nìyẹn. Kálẹ̀ nìyẹn. Dúró talẹ́ nìyẹn. Ohun nǹkan tó máa ṣe. Jẹ́ ká ṣe Ohun prank. ọ̀rọ̀ máa ṣe. Kò make for real. Wọ́n mọ ẹ̀rí. Ok. Ṣé òun ni? Ọ̀gẹ́ rẹ̀ ṣì díẹ̀. Ẹ̀yin gan lẹ́yìn gan yàtọ̀ sí eré Tolu o. Ẹ bá jẹ́ kó pa Tolu ń bẹ̀ yẹn. Because Ẹ túbọ̀ wọnú díẹ̀. Ọdún Sodiq wọnú ọyá ìwọ ní kọ́kọ́ jáde Sodiq go. And Action. Sodiq ní kọ́kọ́ jáde jáde. Ya go. Ya tẹ̀lé Tolu tẹ̀lé. Tolu ló máa fọ́. Follow them. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni ò jẹ́ kán pa mí. Ìgbà tí mo dẹ̀ kọ́kọ́ jáde kúrò ń bẹ̀ yẹn náà láì mọ iye ọjọ́ tí mo ti lò ń bẹ̀, ọ̀dọ̀ ẹ náà ni mo kọ́kọ́ wá láti lè explain gbogbo nǹkan fún ẹ. Mo débẹ̀ wọn lẹ ti kúrò ń bẹ̀. Mo try láti wò pé kì jẹ́ kí n mọ ibò mí tẹ́ ń gbé. Mi ò rí ẹnu wọn láwọn èèyàn mọ àwọn ò mọ bẹ̀. So what do you want me to do? Well, after tí gbogbo tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀, èmi náà pé mi ò get through sí ẹ. Wọ́n ti jí fún mi. Now I understand, but I was depressed. In fact, it took the intervention of my sister for me to get right, and for me to be able to move on with my life. I had to delete your pictures. I blocked you on social. Mabo nílé ìwòsàn, òun lélẹ́yìí sí, ó lógo ó máa gbó. Abiru kí lélẹ́yìí báyìí, kó ló fẹ́ kí n gbé wọ̀ báyìí. Kó lọ.
ọpẹ́ ìlú àbí. Pick up. Action. Ó dẹ̀ ṣàánú mi ọpẹ́ ìlú kí lẹ́yìn tó ń ṣe bí ọmọdé báyìí. Ó dẹ̀ ń ṣe bí ọmọdé. Kí ni kọ́mọ ẹ wá ṣe? Tó bá ní òun ló wá báyìí báwo ló fẹ́ bá wí? Ó ti yé mi báyìí. Thank you. Quiet. Mo fẹ́ sọ pé bí a kíkó kí ni ẹ̀dá fi yẹn ṣe. Ẹ máa fi ṣe ẹ̀kọ́ tèwé ní ìsìnkú. Ẹ kò bá mú ẹ̀yọ̀ fún ẹgbọ́n go. And action. Olúwa dára sí mi, ọkọ mi. Ìyàwó mi, olólùfẹ́ mi. Happy wedding anniversary to us. Thank you. Ìfẹ́ kìí ṣe ọ̀rẹ́ nu. Àbí ìwà tí èèyàn bá ń wò. Ìpinnu nífẹ̀ẹ́. Ìdùnnú ẹnì kejì, ọmọ nífẹ̀ẹ́ máa ń wà. Thank you for taking the decision to love me. Thank you so much. I love you. I love you too. Ẹ̀rín tó kúkú fi sí mi lẹ́rẹ̀kẹ́ ni mo fi ṣe ohun tí mò ń wọ̀ kiri. Ó ṣe òpin ìtọ́jú ọkàn mi láti ìgbà tí mo ti fi lọ lọ́wọ́. The rest assured that I would find you in my next life. That is, if there will be another life. Yes, but surely it away. Mo máa fi ìfẹ́ hàn sí ẹ. Mo máa lo ìfẹ́ pẹ̀lú ẹ. Action. Káwọn ọkùnrin àwọn ọkọ wa eléwúrẹ́ ni wọ́n ohun gbọ́ràn ojú orí burúkú ayé àtọ̀run sí gbogbo wọn. Àmọ́ ìdí sọ́kẹ́ sí lọ́wọ́ ó jẹ́ bí 1,000 láti gbé bó ṣe jókòó bó ṣe wálẹ̀ ni bó ṣe fìdí lélẹ̀ ṣebí bẹ́ẹ̀ ṣe dé ló ṣe ilẹ̀ pẹ̀pẹ̀ àbí. Action. Ọgbà ní ṣẹ́jú kan láti lè sí ìdáni. Ó ti gba ogun fún ẹ wojú ara dá o. Àwọn òbí ṣòlè o tí yóò tó ṣe jẹ o. Ìgbà ló ń pè ní ilé eku. Abókúrọ̀. O ṣáàtì mọ̀ máa jẹ́ sórí ẹ̀ máa gbọ́ o ṣáàtì mọ̀. Ọmọ ṣe fi. Act it. Madam, tí mo bá bá yín sọ̀rọ̀ ṣe máa gbọ́. Why not? Very well on me. Okay. Sherry, my sincere advice to you, lórí lórí yìí, ni pé kẹ́ má tàpá ẹ̀rá. Ẹ dúró, ẹ jẹ́ kí n bọ́ọ̀lù délé o. Ẹ̀yin ló mọ fúnra yín yàn. Àwa mọ̀ mọ̀. Nípa tí ilé òsùkò lórí ẹ̀tẹ̀ fẹ́ lóyún ẹ̀tẹ̀ lóyún rárá. Because oríṣiríṣi things àti ṣe